kalẹ́ àkùsẹ́ láti òwúrọ̀ ọ̀bọ̀ òkè á jẹ́ kí a rí àjíjẹun. Ìròyìn ìrọ̀lẹ́ ni a mú wá sí ojú ìwòran yín Peter Sagotóyè lórúkọ ti tèmi. Àwọn èèkàn tọ́rọ̀ gbèrú tí wọ́n ń ṣiṣẹ́ láti fòpin sí ìtànkálẹ̀ àrùn jẹjẹrẹ lórílẹ̀‐èdè yìí ti sọ pé ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn lájọ-lájọ tó kù láti fòpin sí ìtànkálẹ̀ jẹjẹrẹ ẹnu ilé ọmọ ló ti ń jẹ́ ìtẹ́wọ́gbà tó sì ń so àṣeyọrí bí ìgbìyànjú àjọ náà ṣe ń mú kí ọ̀pọ̀lọpọ̀ ìdókòòwò wáyé ní ẹ̀ka náà àti àlàálẹ̀ ìlànà ìṣàkóso ìjọba tí yóò jẹ́ kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn ní àǹfààní sí abẹ́rẹ́ àjẹsára tí ó ń dènà kòkòrò tó ń fa àrùn náà. Jákèjádò orílẹ̀-èdè yìí èyí ni wọ́n sọ di mímọ̀ nínú ètò iléeṣẹ́ wa kan tí à ń pè ní Good Morning Nigeria lónìí. Wọ́n tẹnumọ́ pé pẹ̀lú àgbékalẹ̀ àwọn ètò tó wà nílẹ̀ báyìí orílẹ̀-èdè Nàìjíríà wà lójúnà láti rí i pé jẹjẹrẹ ẹnu ilé ọmọ ni yóò jẹ́ àrùn jẹjẹrẹ àkọ́kọ́ tí òpin máa dé bá pátápátá lórílẹ̀-èdè Nàìjíríà. Olúṣèyẹ Adéagbo ló mú àbọ̀ náà wá. Ìjọba ìpínlẹ̀ Èkó ti tẹnu mọ́ ìpinnu rẹ̀ láti gbógun ti àṣìlò oògùn olóró láàrin àwọn ọ̀dọ́ nípa títẹra mọ́ ìpolongo ìlanilọ́yẹ̀ àti àwọn ọ̀nà mìíràn lábẹ́ òfin tí yóò mú kí ọkàn àwọn ọ̀dọ́ jìnnà sí oògùn olóró. Aya gómìnà ìpínlẹ̀ Èkó Dókítà Ìbíjọkẹ́ Sanwó-Olú sọ eléyìí lásìkò ìrìn àjò ìwọ́de láti gbógun ti gbígbé àti lílo oògùn olóró láàrin àwọn ọ̀dọ́ èyí tó wáyé nínú ọgbà ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Èkó LASU. Joy Ken Agbọ́kọ̀yà ló mú àbọ̀ ìròyìn náà wá. Bí ọ̀nà títọ́ jùlọ láti ṣètọ́jú ẹ̀gbin ti di ọ̀rọ̀ tí gbogbo àjọ àgbáyé ń jẹ lẹ́nu bí iṣu, ó ti ṣe pàtàkì láti wá ọ̀nà ìtítọ́ tó dára jù láti máa ṣe àmójútó àti ìtọ́jú ẹ̀gbin. Nínú àkànṣe ìròyìn yìí, Kẹ́mi Ọ̀ṣọ́bójú wo sísọ ẹ̀gbin di ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀nà kan ṣoṣo tó dára jù láti ṣàkóso ẹ̀gbin. Ẹ gbọ́ ohun tí ó ń bọ̀. A mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wá nínú àwọn ìròyìn wa ní ọjọ́ iwájú. Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì ti gbóríyìn fún ìjọba àpapọ̀ fún ìdásílẹ̀ ikọ̀ tí yóò máa rí sí ètò ààbò àwọn igbó tó wà lórílẹ̀‐èdè yìí. Ọba Adéyẹyè ní ìgbésẹ̀ yìí yóò dára tí yóò sì jẹ́ kí ètò ààbò kó gbópọn sí ní àwọn igbó gbogbo. Ọba Ògúnwùsì sọ̀rọ̀ ìgbóríyìn yìí fún lásìkò tó ń gba àlejò àwọn ọmọ ikọ̀ elétò ààbò igbó ní ààfin rẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀. Rótìmí Àkámọ́ ṣe alájọpín pẹ̀lú wọn ní àkókò àbẹ̀wò wọn sí ọba àlàyé ọ̀hún. Ẹ gbọ́ ohun tí ó mú bọ̀. Sọ́hun ti ìlú Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Afọlábí Ọláoyè ti ní ìfikùnlukùn pẹ̀lú èèkàn gbòǹgbò àwọn ọmọ ìlú náà láti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àfojúsùn ìdàgbàsókè ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún ìlú náà èyí tí yóò mú ìdàgbàsókè bá tilétoko ìlú Ògbómọ̀ṣọ́. Abíọ́dún Babalọ́lá láti ìlú Ògbómọ̀ṣọ́ jábọ̀ pé èyí ni ìfẹnukò tí wọ́n ní nínú ìpàdé tó wáyé nínú gbọ̀ngàn ìlú náà. Ẹ gbọ́ àbọ̀ tó ń bọ̀ síwájú sí i. Ìpàdé ọ̀hún tó jẹ́ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀ ló fún ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ní àǹfààní láti jíròrò pẹ̀lú ọba wọn tí wọ́n sì jẹ́jẹ́ àtìlẹ́yìn wọn àti ìjẹ́ olóòótọ́ sí ọba aláyé ọ̀hún.
ọba ọláoyè nígbà tó ń gbóríyìn fún àwọn ọmọ ìlú ògbómọ̀ṣọ́ fún bí wọ́n ṣe wá sí ìpàdé náà ṣàlàyé pé kò sí à ń bojú wẹ̀yìn níbi àlàkalẹ̀ ètò ìdàgbàsókè ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tóun ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú èròǹgbà tí mú àyípadà rẹ̀ débá ìlú ògbómọ̀ṣọ́. Ó ké sí àwọn òbí olùkọ́ àti àwọn ẹni ọ̀rọ̀ kan nídìí ètò ẹ̀kọ́ láti ṣiṣẹ́ papọ̀ fún ìlọsíwájú ètò ẹ̀kọ́. Ọba aláyé náà ló tẹ́ pẹpẹ àwọn àṣeyọrí tó ti ń débá ètò ìdàgbàsókè ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ó ti là kalẹ̀ nípa bí ètò omi tó mọ́ gaara yóò sì wà fáwọn aráàlú, ètò ìwòsàn tó pójú owó, ètò ààbò ojú ọ̀nà tó jágere àti ètò ìdàgbàsókè okòòwò pẹ̀lú ìdálẹ́sẹ̀ sílẹ̀ tó jẹ́ ti àwọn olókoòwò alábọ́dé àti àwọn olókoòwò pẹ́pẹ̀pẹ́ tó sì ké sí àwọn aráàlú láti bá a fọwọ́sowọ́pọ̀ kí ètò náà lè kẹ́sẹ̀ járí. Ọlọ́run sọ fún mi pé gbogbo nǹkan tó ti fi bùkún mi kí wá lọ fún ìlú Ògbómọ̀ṣọ́. So mo ṣe jẹ́ ọba mi ò wá dára mo wá sáà Ògbómọ̀ṣọ́. Ìdí tí Adúlá tẹ̀sán òun ni fún ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n àsìkò ti tó kí gbogbo wa kí a sowọ́pọ̀ fún ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́. Gẹ́gẹ́ bí ọba ìlú ọba ọláoyè ló kéde ètò ìpèsè àwọn ohun èlò ẹ̀kọ́ àti ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá pegedé pẹ̀lú ètò kóríyá fáwọn olùkọ́ àti ọ̀gá ilé ẹ̀kọ́ tí wọ́n bá pegedé jùlọ, léyìí tí owó náà yóò jẹ́ bí ìlàjì mílíọ̀nù náírà sí mílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí ẹ̀bùn fún ìmọrírì àti ṣe kóríyá. Àwọn tó wà níbi ètò náà ni kò lè pa ìdùnnú wọn mọ́ra gẹ́gẹ́ bí ọba wọn ṣe bá wọn ṣèpàdé, èyí tí wọ́n ṣàlàyé pé ó ṣọ̀ wọ́n. ní tí a expect pé ọba lè ṣe ni wọ́n ń ṣe. Kò sí gbèrú mi láàfin tẹ́ bá ṣàkíyèsí, kò sí ẹni tó fẹ́ joyè ní ààfin tí Ṣọ̀ún máa ń tẹ́wọ́ gba náírà kan á nìkan lọ fi dìvẹ́lọ́pù ìlú. Dúpẹ́ torí wípé irú èyí ò ṣẹlẹ̀ rí kí ọba kan kó wá Ṣọ̀ún kó wá láti pé wọ́n fẹ́ bá àwọn èèyàn ṣe ìpàdé mọ̀lẹ́bí àti ọba tó yé tọ́lọ́run fi yé wípé kìí ṣe ọba nọ́ọ̀tì nìkan, ọba gbogbo Ògbómọ̀ṣọ́ zone ní káńsù márààrún. So èyí wá ń fi wá lọ́kàn balẹ̀ wípé ìtẹ̀síwájú ti dé bá Ògbómọ̀ṣọ́ zone àti àgbéga. Ọlọ́run gbogbo tí bàbá wa Ṣọ̀ún sọ gbogbo ẹ̀ ní ó wà sí ìmúṣẹ torí pé ní anírètí àgbà wọn gbọ́ pé Ọlọ́run yàn fún wa. Àwọn tó kópa níbi ìpàdé náà ló ti wá ké sí ọba aláyé ọ̀hún láti tẹ̀síwájú níbi irú ìpàdé onídàgbàsókè báyìí. Bí ó ti mọ ní ti àṣálẹ̀ nínú ìròyìn wa, ọjọ́ ajé ní kí ẹ tó ń darapọ̀ mọ́ wa fún àkọ́tún ìròyìn ẹ̀rí títí ọjọ́ ajé ọ̀hún. Ó dàárọ̀ òun rè lásùn.